sọ n tó ṣe déédéé tí wọn lọ́hùn nù gbogbo wa láṣì yẹ ká sọ̀pọ̀tì wọn torí wọ́n ti ń lo Quran àti hadith ká mọ fàdúrà ràn wọ́n lọ́wọ́ lókù ọlọ́run ò ní jẹ́ ó dàrú ibẹ̀ ò ní dàrú láíláí so èyí ń bá wọn so Jama'atu Ikhwan wọ́n ṣe jama'a irhabiya fatiwa tẹ̀sí rí tí wọ́n ló jáde láti Saudi kìí ṣe gbogbo àwọn kibarul ulama kìí ṣe kibarul ulama kan sáyìn rẹ̀ àwọn talabatul ilm àwọn àfáà náà kìí ṣe talabatul ilm èyí ò lẹ́yìn wá fẹ́ gbé wá Nàìjíríà ní gbogbo àwọn ẹlẹ́gbẹ́ kèfèrí ni wọ́n gbogbo àwọn ẹlẹ́gbẹ́ bí oníbídíà ni wọ́n yẹ sí oníbídíà o ẹ sì má ṣe òṣèlú mọ́ ẹ má ṣe òṣèlú torí pé bẹ́ẹ̀ bá ṣe òṣèlú ó ti di Ikhwan àbí kò ní jẹ́ kó mójútó ẹ̀sìn rárá kò apply lọ́dọ̀ tiwa kò apply lọ́dọ̀ wa Nàìjíríà bíbá àwọn òṣèlú mo ní káàdì tí n fi ń dìbò pé ta ló ṣe déédéé ẹni tí mo kọ́ nílé ìkéwú tó ní dìbò fún ní dìbò fún àní ká má dìbò ká má ṣe kíní kan àwọn Ikhwan ni wọ́n máa ń dìbò àwọn Ikhwan kíní kan Ikhwan ni ṣe jama'a irhabiya kìí ṣe jẹ́ abábó sórí tabligh kìí ṣe jama'a mubtadi'a wọ́n ń gbìyànjú súnà tanzimu wọn wà rọ́ ẹ̀yà nàwákísù lè wà ń bẹ̀ bá pé ọgbọ́dọ̀ jáde ọgbọ́dọ̀ sí kíní kan ọgbọ́dọ̀ sí kíní kan wọ́n náà jáde pẹ̀lú wọn kọ́ tún wọn ṣe etí bàbá ṣe ògùn bá zùmọ̀ wínú bí wọ́n bá wá bá wọn pé ẹgbọ́n jama'a tabligh ṣe báyìí ọ̀nà jama'a dáadáa ni wọn èmi ọ̀rá ilé fi wọn tẹ́lómi bá tún gbé kwẹ́sàn yẹn gbọ́n náà bòmí irú jama'a wọn ní à ń ṣe bá jama'a wọn ní bídíà ní ìfọwọ́ sí pé kálukú bá ṣe gbé ìbéèrè wa ni ó dà gẹ́gẹ́ bí pólíìsì ní bí kálukú pólíìsì bá ṣe pìrìsẹ́ǹtì kéèsì fàdájọ́ ní òsì dáa nígbà tí wàhálà àwọn wá pọ̀ bàbá ní bọ́wájọ́ ní bídíà ni wọn náà jáde pẹ̀lú wọn kọ́ ọmọ tó wọn ṣe ọ̀rọ̀ tán jáde pẹ̀lú wọn ibi tó bá rí pé wọ́n ti ṣe bídíà àbí tó rí pé wọn ò ṣe ní fil usul aw fil furu' tó wọn ṣe ọ̀rọ̀ parí ọ̀rọ̀ parí ní Nàìjíríà lẹ́yìn níta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ súnà táwọn alájẹ́ àgbà rahimahullah al-mufti al-awwal tó máa ń ròyìn lẹ́kọ̀ọ́ ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ súnà Jama'atu tabligh so kí ló dé tá a fẹ́ máa kọyán wọn kéré ẹja jáde pẹ̀lú wọn ká ṣe nàṣíà fún wọn bá a bá lè jáde pẹ̀lú wọn ká ṣe nàṣíà fún wọn kọ́lọ́hún kó tún gbogbo wa ṣe. náà gẹ́gẹ́ bí mo ti sọ mo ní àwọn ọmọ yìí kìí ṣe pé àwọn onísùfì nìkan ni wọ́n ń takò wọ́n takò àwa náà kódà tọrọ tẹ dọdọ ọ̀rọ̀ kóòtù àbí ọ̀rọ̀ kóòtù ká tọ́ni àwa sí kóòtù láti bò síbò ẹ dákun níbo ló padà já sí lẹ́sìn àwa ń bá wà sí tiwa lọ o wọ́n ní wà sí alásàlátù là ń ṣe pé ẹ má lọ bẹ̀ mọ́ wọ́n kọ́kọ́ wá tẹ́lẹ̀ ń wò ya wọn wá mọ́ ń wò ya wọn tó ní káwọn èèyàn mọ́ wá mọ́ so ló wá di pé ní wọ́n wá ń takùrọ̀ síra wọn pẹ̀lú onísùfí àwọn àgbákò ọ̀rọ̀ pẹ̀lú àwọn onísùfí ẹja bẹ̀rù Ọlọ́run o àtàwọn tá à ń dájọ́ o ẹja bẹ̀rù Ọlọ́run á dúró báyìí àmọ́ kí n tó dúró níbi tòní àfáàwà Sheikh Al-Labib Al-Abuhaji hafidhakallahu wa ra'ak àfáà Labib ẹ̀yin náà mọ̀ pé àwọn tó ń ṣiṣẹ́ yìí àwọn kéékèèké ni wọ́n ń àsọ́bí olùyẹ́dìlì wáhídà kódà ká tó fi kan kún wọn ò tó 5 àbí wọn ò tó 10 wọn ò tó bẹ́ẹ̀ ẹ sì mọ̀fẹ́ tó ń bẹ láàrin wa pẹ̀lú yín àti gbogbo àwọn tó ń jẹ́ bọ̀ọ̀dá fún wọn àti àgbà fún wọn. ẹ ti kọ́kọ́ generalize kìíní yìí bóyá àwọn èèyàn kan wá pè yín lábẹ́ aṣọ ya ní àwọn mélòó kan ní o àwọn Salafi 1990 ní o àti yí àtọ̀hún àwọn tó ń fẹ́ràn Islam ti lò nílòkulò gẹ́gẹ́ bí wọ́n ti lò tàwọn tiwọn náà ní ìlòkulò ṣùgbọ́n àgbà kìíní lẹ́yìn kò gbọ́dọ̀ bá wọ́n jẹ́ àwọn sàbábù tá a mọ̀ bá wílé léyìn àgbọ́dọ̀ tó bá rọ̀ yìí sùlà àrkánì wí ẹ dákun isbiru wasabiru warabitu ẹ̀yin náà sì mọ̀ yí pé ní àpọ̀lọpọ̀ àwa tá a jẹ́ bọ̀dá fún wọn olólùfẹ́ ẹ̀yin la jẹ́ tẹ́ ẹ bá ti jáde fún kẹ́nẹ́ kan tó yẹ kí gbogbo mùsùlùmí ó jáde ẹ̀yin nìkan ó sì jáde jundillahil mukhtar jundiyullahil mukhtar ẹ̀yin ni táwọn ọmọ bá ti fẹ́ máa sẹ́nu wọ́n tàwátá sí yín
èmi àtàwọn kan wà nù ẹni tó máa ń dá wọn lákékè gbé gbogbo ẹnu rẹ gbé sọ́hùn ìwọ ò ṣe jáde àwa bọ̀dá rẹ náà ò ṣe jáde lọ bá wọn kọ́ lo uslubu kitabu sunna ọlọ́run bá dẹ́dà ní ká lo ọlọ́run bá dẹ́dà ní ká lo kitabu sunna ọ̀ ṣe jáde kọ́ lò èyí tọ́lọ́run bá dẹ́dà ní ká lò ọlọ́run bá dẹ́dà wá ní ká lò kiri ọ̀ ṣe jáde kọ́ lò nígbà tó ń wá lò bó ṣe yé e mọ́ mo máa ń sọ kìí ṣe méjì kìí ṣe mẹ́ta mo sọ níbi tí mo sọ níbi tí àáfàá wa Òkútagidi hafidhahullah àìtún bá sọ́jà ajá mọ́ lójú ogun aljundiyul mukhti la yu'addabu fil harb fil jabha délé tán ni pé ní wo chief commandant tó ṣe báyìí lọ́ọ́ bá ṣe àwa lójú ogun kò sẹ́ni kankan tó lè jáde wọ́n bọ̀ ọ̀sùn wọn kó gbogbo kìíní wọn wá síbi omi ní ìlú àfáàlímì ṣé ìwọ jáde ni sọ jáde ṣe bọ́ jòkó pẹ̀lú àwọn ẹlẹ́hà rẹ̀ nù lé ní tẹ́gbó táwọn bojú tí wọ́n náà bó tíra ẹnìkan wá jáde bóyá wá sí tọ́ǹgì sọ ó sì àṣìṣe sọ pé tẹ́ ẹ bá débi àárò odò yẹn nìwọ́ wá gbámú nígbà tí ó sì túnra rẹ̀ ṣe táwọn ṣe nàṣẹ́ àfọ̀n ní àárò náà ní pẹ̀lú orúkọ ọlọ́wọ́ bá wọ́n rò wọ́n òrò kí ni wọ́n ọlọ́wọ́ bá dẹ́dà ní kí ni wọ́n fi kọ́ kí lọ́ fi jáde sọ jáde sọ wá síbi odò àbáwọn tó wà ládùúgbò rẹ̀ náà sọ lọ bá wọn àfá Sheikh Ahmed Labib ẹ̀yin náà mọ̀ pé àwa náà ń gbìyànjú kódà èyí tá àbálẹ̀ wá kí yẹn àmọ́ ránṣẹ́ ọmọ mi Ashairul Adib lọ́dọ̀ wa ní Al Hikmah kí n tó kó Al Hikmah mọ́ máa rán sí yín ó sì máa ń jíṣẹ́ pé bá ń sọ fún Sheikh pé àwa kan bẹ tá à ń ṣàdúrà fún wọn ọlọ́run máa wà pẹ̀lú wọn nǹkan kan sì ní í ṣe wọn àbẹ́ni tó bá fẹ́ fi àbùkù kan láwà ní ẹ̀yin náà lè jáde kí bàbá wa Wazirul Markazi tó wá ṣàlàyé ẹlímẹ́ǹtì láwà níyẹn fún wa ọlọ́run kó sáwọn náà lẹ́sàn dáadáa Sheikh Ahmed Labib ẹ bá ní kẹ́ ẹ họra dé egun ẹ họra ké egun ẹ bá ní kẹ́ ẹ wo faransé ń ẹ dákun kìí ṣe pé àbá wọn wí kìí ṣe pé yẹn pé kò sí jàwáàbù lọ́dọ̀ yín tẹ́ ẹ sọ fún wa pé kí là ń wò nígbà náà àwò wàláhì àbá wọn wí kí là ń wò àwò àbá wọn wí àbá wọn wí o bá a ti ń ṣe fún bàbá wo Òkútagidi àná rahimahullah là ń ṣe fún tòní náà kódà ńgbà tí Òkútagidi tòní jáde sókè ní gbogbo àwọn mọ́sálásí mi òun ní ẹgbẹ́ mọ́tò èmi àlàáfíà mi ò tó ẹgbẹ́ mọ́tò ẹ̀sùn ńlẹ̀ rẹ̀ ẹgbà kùránì rẹ̀ mélòó tá a bá nílé ẹ lọ kí àárín ní sànà sáńgùdù rẹ̀ ọ̀sẹ̀ bíi bàbá rẹ̀ àwọn ò sínú wọn sínú wọn so àárọ̀ a máa túnra wa sí díẹ̀ inú mi sì dùn bàbá wa Sheikh Ahmed Labib èyí tó bá jẹ́ ti àwa tá a jẹ́ bọ̀dá wọn ẹ̀ sọ ẹni ṣe bí Professor Aláwẹ̀ ló gba oògùn lọ́wọ́ mi ó sọ pẹ̀lú ládàbí ni mo sì fi ilẹ̀ àwa àyókù náà ń sọ pẹ̀lú ládàbí sẹ́rẹ́ àwọn tó ń sọ pẹ̀lú ládàbí o ẹ fi wọn lẹ̀ ẹ má wò tí wọn ẹ dákun ẹ jẹ́ ó tó bá wọn náà jazakumullahu khair barakallahu fikum a dúró báyìí mo rò pé muqaddima parí ètò ni a ṣe wá bẹ̀rẹ̀ Sheikh Ali bun Abubakar Jabata man hu insha Allah wassalamu alaikum wa rahmatullah.